Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀rí báyìí, àfá yìí wá jáde nísìnyí, ń pariwo wípé ní àwọn èèyàn wọ́n bá àwọn jàmá kan ló kọjẹ́, wọ́n dojú dé àwọn kan, wọ́n bá pátì kan jẹ́. Nígbà táwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ rú àwọn báyìí náà ń jó sáwọn hip hop káàkiri, tán gbé fọ́tò wọn káàkiri, tán lọ lé ọtí, tán lọ tán bọ̀, tán jó sáwọn oríṣiríṣi orin, tán rì dí káàkiri. Jáde ń gbà wọn bá ọ̀sán kankan gbà wọn. Lóòótọ́ náà, alhamdulillah, irú àwọn tó lọ gbé fọ́tò ẹni tí ń náwó papọ̀ mọ́ irú ọmọ tó sọ̀rọ̀ dédé yìí báyìí nísìnyí, èmi náà ó sọ̀pọ́ọ̀tì wọn lórí tí wọ́n ṣe o. A kì í torí wípé a fẹ́ wá wíjàre àbá a sáfẹ́ jàre ẹjọ́ ká máa sọ ní tí ò rí bẹ́ẹ̀. Islam ò pa wá láṣẹ bẹ́ẹ̀. Ìyẹn máa jó ń déédéé ni. Kódà kí kọ̀súùmù yàn kọ́ mọ ṣàbòsí jù bẹ́ẹ̀ lọ. Àwọn onírúurú àbòsí bá ń ṣe, àwò kí lọ́lọ́run sọ, kí lànà àwọn ní ti ń gáìdì wa ìmọ̀ ẹ̀sìn Ọlọ́run, a ní ti ń kọ́ bu wa bí ká má sọ ní tọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kò bóyá àmọ́ àbá àgbọ́ àbí kò yé wa. Àmọ́ ẹ̀sìn Ọlọ́run pàtàkì. Ní tá a fẹ́ fẹsẹ̀ ìmúlẹ̀ òun gangan ló jẹ́ pàtàkì sí wa ju kájọ máa treat personality àbí ká máa tánìṣì méjì yàn lọ. Naam, àmọ́ eléyìí ọmọ júwe pé ní ajuru yín lọ náà tí wọn náà sì mọ̀ bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ní òun kílèmù pé ọmọ wọn ti wá bá ẹ, ti wá túbá kára ó kúnlẹ̀ kìnnìkan. Èyí tó wá gborí ayélujára káàkiri ń pa ọ̀rọ̀ rẹ̀ ńkọ́. Só burú ni bó ṣe wá hùn láti jí ká yé orí pé ní tó ṣe yẹ ẹ faramọ́ ẹ ṣìgbà tiẹ̀. Torí ọmọ jọ wípé ní ẹ ń faramọ́ ní kọ̀rọ̀ lẹ́sẹ̀ ń fọwọ́ ẹ ń fàdíjọra yín lórí, ẹ wá jáde ẹ wá ń ṣàánú kálẹ̀ nìkan lọ́ba ṣe rú bí ọmọ bó ṣe gbé tó parí tó ti tọ́ sókè tó mọ̀ fojú gbà. Ó ti wá burú jù kọ́ wá hold live program kan pẹ̀lú ọmọ yẹn pé ọmọ yẹn lójó kó ti wá yìí o, òun ló wá bí yìí o, kódà àfàyè gbá, kódà àfaramọ́. Káyé orí pé ní àti kọ̀rọ̀ àti gbangba yìí bá kankan náà ni. Ta ló mọ̀ ń tẹ́ bára yín sọ lẹ́yìn tọ̀hún bẹ́ẹ̀ àwa kọ̀rọ̀ káàkiri. Ẹlẹ́ẹ̀kẹrin ni pé ní ṣé ẹni tí ò wá rùkú, tí ò tẹ̀, tí ò kúnlẹ̀ kíyàn, tí ò gé sókè, tí ò fàṣọkò tó rẹ̀ kọ́ mọ wọlé kọ́ mọ fi gbàgbóró káàkiri bí ìgbálẹ̀ àwọn agbálẹ̀ ọjà, ṣé òun ló wá burú ni àbáwọn àmbásẹ́dọ̀ bú tẹ kó jáde fún Zumratul Mu'minina lóde èní? Àwọn àmbásẹ́dọ̀ tó ṣe wípé ní bí à ń polówó oògùn síbò náà ti polówó ẹnìkan nítorí nígbà náà wọ́n ń pa ara wọ̀. Ẹni tí ń polówó ọṣẹ ń bẹ nú yín, eléyìí náà jáde wá polówó oògùn bó ṣe nígbà náà pọ́tọ̀ làníyàn wọn à ń bọ̀ wá bí àníyàn rẹ̀ ná gẹ́gẹ́ bí nǹkan tó ń náà sọ jáde, à ń bọ̀ wá bí òróǹgbà rẹ̀ jáde. Ara wọn ni tó yẹ pé ní táwọn bá jáde báyìí àbí à ń jó káàkiri, à ń lọ lé ọtí kí iná ni. Ara wọn tó ṣe pé tá bá ń sòde àwọn kìrìsìtẹ́nì náà máa pè sóde wọn tẹbí kan nu òdodo ọ̀nà òdodo àbí kí ló pera rẹ̀ tó ń gbọ́ náà ìkiri ń bẹ̀ wọn tí ń lọ pé Àgbàlá Gabriel sí pati mòlúdì tó fẹ́ ṣe ìdíje yìí náà sáà ni kẹsà kó jọrọ náà bàjẹ́ yìí náà àmọ́ bí tẹ́ ti rí ti yín. Sáwọn eléyìí lọ́wọ́ wọ́ọ̀sì ní sáwọn eléyìí ní ọ̀dà náà àbáwọn tẹ́ ń pín gbà náà pé ṣòkòtò wọn sofé Ọlọ́run jẹ́ kàbí irú wọn àwọn lè mọ̀ bí. Torí pé láéláé irú àwọn òṣèré dèdè tẹ́lẹ̀ ń pariwo tí fi ń tánìṣì méjì àwọn àfa àwọn báyìí nísìnyí ní gbọ́ lẹ́nu wọn. Ẹ mọ̀jà gùn jàre. Ẹlẹ́ẹ̀karùn-ún heather apọ́sifọ̀n sọ pé defamation eléyìí báyìí nísìnyí kéèyàn mọ̀ bá àwọn àfa àwọn olówó kọjẹ́ kó sì wò sùnsùn kó jáde wá ní tí ò sojú ẹ̀ ní tí ó mọ̀ nípa ẹ̀. Tán bá ní kán wọjú orí àfa yẹn wò ẹni tó sọ̀rọ̀ òun dàdẹ́ bọ́ ọmọ yẹn kí wọ́n ti pè láàfa tọ́ra fún ni mo sọ ọdún nǹkan bẹ́ẹ̀ àfọ̀nì àwọn polówó oògùn owó ń ta kódà kò ní wọn polówó rẹ̀ kó rọ̀ yẹn pẹ̀lú. So tó bá wọjú orí rẹ̀ rí pé ibi tá a lè kó bí ó ti gbọ́njú dáadáa òun náà nígbà tí bàbá Alhaji Àgbà kú lójú láyé sí Adam níbo ló wà, Bàbá Alágbàjì níbo ló wà, ó sì jáde wá ó sì wá bo ọkọ wọn jẹ́, òǹkálùkù wá dákẹ́, òǹkálùkù ọ̀sán kankan. Àmọ́ tó ní súnà bá sọ kinní kan nípò tọ́ọ̀rọ̀ tán wá fi àfáà kan tó bá sọ àsọjú nì tó sọ àsọdùn àbí tó sọ nǹkan tí ọ̀dá tó máa fi ọ̀rọ̀ rẹ̀ gbá lẹ́nu ẹ wà fárígá ẹni wọn boko àwọn àgbàlagbà jẹ́, wọn ò lójú tí wọn ò lẹ́kọ̀ọ́ pẹ̀lú wọn. Ẹ̀kọ́ wo leléyìí ní pẹ̀lú àwọn àgbàlagbà tá a jọ ń pariwo wọn o. Báwọn Sheikh Adam rahimahullah bó ṣe ṣe wàhálà nù ayé tó, bó ṣe gbìyànjú tó, bí zakati bá dé wọn ni wọn hà jáde ni kò ní sí lọ́wọ́ wọn. Wọ́n faramọ́ kébí máa pa wọn ju ká wọn kówó lọ́wọ́ lọ. Ọmọ lálà sí kan wá jáde wọn nígbà náà wọ́n sógun owó, òǹkálùkù wá dákẹ́ wọn faramọ́ wọn òwú nǹkan ṣé yìí lọ́wọ́ ju dàbí tẹ́lẹ̀ mi fi ń ròyìn wọn. Ẹ̀dá mọ̀ sí dáadáa. Ẹlẹ́ẹ̀kẹfà
ó ní tóun fi sọ bẹ́ẹ̀ ni pé ní òun fẹ́ sọ tuntun. Kí ló fẹ́ gbà mí tuntun? Ó fẹ́ trend kan Ọlọ́run ló mà níyàn rẹ̀. Àmọ́ ó fẹ́ sọ tuntun náà, ṣé èyí ó fẹ́ sọ tuntun gbọ́dọ̀ gbẹ̀lú èròǹgbà ọmọ akẹ́kọ̀ọ́ mímọ́? Àti pé ní irú nǹkan tó sọ pé òun fẹ́ sọ tuntun yìí, èròǹgbà rẹ̀ ń gan yóò máa fẹsẹ̀ múlẹ̀ wípé ní ọmọ wa sọ tó sọ ni. Kí wá ní wọ́n wá jáde sí oláwà ní 2020? Kí ló wá jáde sí tọ́wọ́ à ń ṣe gẹ́ àwọn tí wọ́n ti kíní kan rí lù àgbákò kan kọ̀ lọ ìdààmú kan bọ̀ ojú rẹ̀ wá tutù, ara rẹ̀ wá balẹ̀ bí ẹni tán bá da omi tán dà sásọ ẹlẹ́gẹ̀ẹ́ rẹ̀ níta gbangba tẹ́ni sí wá kún tójú tì í. Ọba farabalẹ̀ wọ́n sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n sọmọlúàbí ṣebí ọmọ ẹgbẹ́ ṣọwọ́ ọmọ fọ̀pá káàkiri àdúgbò bí ẹni tó jú ń dùn ní. Ṣèbí láwọn ọmọ kí olókùn wọn jáde tẹ́jọ ọmọ hóyàn mọ̀ tí láwà ní ọ̀dà yín pọ̀ tásọ ní bára wọn mu. Àwọn tó yẹ kẹ́kọ̀ọ́ ń Kùránì kankan mọ Kùránì ká, àwọn tó yẹ kẹ́kọ̀ọ́ ládìsí kẹ́ màdìsí ká ẹ̀rẹ́ yìí ń ṣe wákàlẹ́ mọ̀ kọ́ wọn torí pé ẹ fẹ́ bú àwọn ọ̀gá ẹ fẹ́ tánìṣì méjì wọn ọwọ́ adó ilé wa farabalẹ̀ sọ̀rọ̀ yóò tẹ̀ mọ́ ṣe báyìí ná. Ọ̀dà ká láwọn Sàláfì ló bá sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ wal iyadhu billah, ọlọ́mọdé àrí rí ibú, ọlọ́mọdé yóò ṣe àgbákò, ọlọ́mọdé àrí àánú, na'udhu billahi minal hawli ba'dal kawr, ọlọ́mọdé yóò rá padà sí aburú, mọ́jẹ́ rí bú ọkọ̀ lóyàn kó ní súnà wájáde kọ́ ọmọ nígbà náà ogun owó ló kù wal iyadhu billah. Ẹ̀yin náà lẹ́mọ̀ ń tẹ̀ ń kọ́ wọn tí ẹ bá ti pé ká mọ̀ sọ̀rọ̀ kọ́ ọmọ ogun jù. Nígbà tẹ́mi wà ní primary school náà ọ̀rọ̀ débẹ̀ níjọra sọ díẹ̀ torí nígbà tá a wà ní primary 4 mo ti parí ìdádégbà wọn náà primary 5 primary 6 sani mo wà. So èmi ni mo ṣe tẹ̀síìrì ní kíláàsì wa táwọn tíṣà mi mọ̀ dáadáa. Mo láwọn ọmọ kan látàgbàjì pé àjọmbára wa ṣe ń gbà wọn gbogbo ayé tí wọn ogun ni. Eléyìí kò nu pé wọ́n ní alọ́kù wọn wá mo mọ̀ wọ́n dáadáa. So ẹ má mọ̀ pa nǹkan tí ò lọ mọ́, ẹ lọ wò dáadáa wò àwọn tán polówó oògùn lórí Facebook táwọn aláfàá làwọn, àwọn tán polówó ọṣẹ àwúrò jù lórí Facebook táwọn aláfàá làwọn, ẹ lọ àwọn tí ọmọ jẹ́ jù. Tẹ ẹ bá sọ̀rọ̀ kan tó bá tako ohun tí àwọn kan gbé lọ́wọ́ nínú gbàgbọ́ wọn, ẹ lọ àwọn tó mọ̀ gbèjà wọn. Ẹ rí pé bí kò já àwọn ará bíi abẹ́ni tó ní í ṣe pẹ̀lú wọn àbáwọn ara wọn náà ni. So ẹ mọ̀ rí pé ní ṣé ń tọ́mọ yìí sọ iṣẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí ní kálukú fi dákẹ́ ni kí ni èyí tí ń gbìyànjú ìfẹ́ kó gùn. Tọ́bọ̀ ṣe pé ní ìbàjẹ́ lọ́ba ṣe kí ló dé tẹ́ ń fi ilẹ̀ pẹ̀lú ordinary pé ọkàn wá sọ́dọ̀ rẹ wá kúnlẹ̀ ẹ̀yìn olóhùn ní ṣe bẹ́ẹ̀ mọ́ oníkọ́lọ̀ tún ṣe ń ta àmọ́ ọmọ nù ṣe bọ́ ya wọ̀nràn síta gbangba ni. Káwá ní pé ní kò ṣèbàjẹ́ ní tó ṣe òun sì dáa kí ló dé tọ́ wá jáde wá. Ọ̀pọ̀lọpọ̀ sùnmùrà lóde òní yìí shayatin èṣù pọ̀ nínú wọn gan pẹ̀lú àwọn nǹkan tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ sufahawul ahlam kò sí làákàyè lórí wọn nítorí àwọn nǹkan tá mọ̀ ṣe tá mọ̀ rí kò pamọ́ náà ṣe bẹ́ẹ̀ nìkan lọ́jáde tó nígbà ní pé Ifá ń bẹ Ọ̀rúnmìlà ń bẹ náà fi wà nábì Karambani gbá wọn lóòká ẹlù wọn lóòká Ọlọ́run ti túbá ń bẹ nítorí padà ń sọ mí. Iná làwọn kan náà padà bẹ̀rẹ̀ tí wọn náà yí báyìí nísìnyí ọwọ́ àdìkọ́ fẹ́ mọ́tánìsì méjì wọn ń fara balẹ̀ sọ̀rọ̀. Àwọn tá a sọ yìí sáhárọ̀ ológun bí à ń polówó ogun à ń sọ̀rọ̀ ogun à ń gbéjọ ológun ẹ̀ ní bá Ìsìlámù tó gbádùn lọ́wọ́ wọn sáwọn lọ́wọ́ worst jù ni àbáwọn tẹ́ ń pè lóko tí ò dáa nítorí pé wọ́n ṣe rọ́dù fún yín lọ́wọ́ gbẹ̀yìn káwọn ọmọ yìí máa jáde pẹ̀lú àwọn àna tán gbé káàkiri yìí pẹ̀lú àwọn khuzabalat tán gbé káàkiri yìí sóhun ló yẹ kí wọ́n lẹ̀ mọ́ Boko Haram ni àbáwọn tó ṣe wípé ní ọ̀tọ̀ ni tí wọ́n ṣe ọ̀tọ̀ ni tẹ́ ń pè wọ́n àmọ́ torí kúrò àwọn báyìí nísìnyí tá a bá wù náà jẹ́ alátẹ̀lé náà jẹ́ fún yín ó ti wí ní tí ó wù tán ó ti ba ní tí ó bàjẹ́ tó ti bókọ àwọn àgbàlagbà tó bókọ wọn jẹ́ tán ó sáré wá bá ó ti wá bẹ̀bẹ̀ ó ti lọ náà nù ó ti gé lọ ṣé wọ́n ti mọ̀ sí ìsìláàmù náà nù ṣe tán pè ní pé yẹn túbá nù ṣe tán pè ní déédéé nù àní ẹ̀ máa ṣe déédéé ó kọ́ mọ́ gùn jù. Assalamu alaikum warahmatullahi.